Hello, ẹ̀yin èèyàn mi. Ilé ayé, ilé ayé gbẹgẹ́. Wọ́n ní oore níwọ̀n, èèyàn ṣòro. Òun ló dífá fún Naomi àti Elizabeth. Ó ga jù. Ó ga jù gẹ́gẹ́ bá ṣe ń sọ. Pé tí wọ́n bá ní omi ló máa ṣe ẹja jiná, wọ́n máa ní irọ́ ni. Bẹ́ẹ̀ ni o. Wọ́n máa ní ọ̀rẹ́ kòríkòsùn Dr. Elizabeth. Wọ́n ní ó wá ta Naomi lólobó. Pé Naomi, òun rí pé èèyàn Ọlọ́run ni ẹ́. Òun rí pé èèyàn ọ̀tọ̀ ni ẹ́. Ọlọ́run dẹ̀ wà lẹ́yìn ẹ̀. Òun ò dẹ̀ fẹ́ ní ọwọ́ sínú nǹkan ikú òjijì. Àbòsí tó wà ńlẹ̀ ó kọjá bẹ́ẹ̀. Ogun tó wà ńlẹ̀ ó kọjá bẹ́ẹ̀. Kóhun ní kóhun wá o, kógun jàre. Àbí ogun jayé rẹ̀ ni. Kó máa pa òun ní òjijì. Òun ò dẹ̀ fẹ́ kú. Òun wà níbi tó ti ń dáná ọ̀rọ̀. Tó ti ń sọ̀rọ̀ orí burúkú, tó ti ń sọ̀rọ̀ panipani. Òun ò dẹ̀ fẹ́ gẹ́ẹ̀sẹ̀ Queen Naomi. Queen Naomi ni kí ló le tó yẹn? Torí kò súnmọ́ Queen Naomi kò súnmọ́ rí. Ó kàn rí pé ọ̀rẹ́ Elizabeth tímọ́tímọ́ tó jẹ́ pé wọléwọ̀de. Wọ́n ní tí Elizabeth bá ń drive, ó máa rí lẹ́gbẹ̀ẹ́ Elizabeth. Anywhere tó bá ń lọ, òun àti Elizabeth wọ́n lọ́rẹ̀ẹ́ ni. Wọ́n ló dẹ̀ wà níbi tí wọ́n ti ń ṣe meeting irọ́ láti ṣe Naomi bákan. Wọ́n náà lọ bá meeting yẹn. Kí ni ìdí meeting yẹn ni pé wọ́n ní meeting yẹn ni pé wọ́n fẹ́ lọ ṣe nǹkan tí kábíyèsí máa fi rí Naomi tó máa hate ẹ̀ ráúráú. Pé wọ́n dẹ̀ máa fi allegation yẹn, wọ́n máa fi kàn tó jẹ́ pé kò ní fẹ́ bọ́m̀bẹ̀. Ní kábíyèsí, wọ́n ti ṣe gbogbo oríṣiríṣi irọ́ yẹn, wọ́n ti ṣe pa. Pé kíní yẹn le gan. Pé kábíyèsí, pé Naomi, pé tí kábíyèsí bá rí pé wọ́n máa rí pé ènìyàn lásán ni Naomi. Pé kíní yẹn, plan yẹn le gan. Ó le gan pé wọ́n dẹ̀ ti fẹ́ execute plan yẹn. Wọ́n bá ní Elizabeth ní Naomi wá sọ pé wọ́n ní Elizabeth ló á bá wọn tó ṣe meeting yẹn papọ̀. Òun wá ní nǹkan tọ́mọ yìí fẹ́ ṣe pé ó le gan. Ó le gan torí òun gbọ́ pé Ògúnjayé ó máa ń discipline àwọn tó ń ṣe irú nǹkan bẹ́ẹ̀. Àtẹni tó wà láàfin, àtẹni tó sì láàfin, anybody tó bá ti ṣe bí. Òun dẹ̀ fẹ́ kí Ògúnjayé kó wá strike òun. Pé tìtorí àfọ̀ òun ò ṣe gbogbo ẹ̀rẹ́rẹ́ yẹn mọ́ o. Òun ò lè lọ́wọ́ sínú ìbàjẹ́ o. Pé tìtorí ẹ̀ òun ṣe ní kò ń sáré lebélebé wá bá Queen Naomi. Pé òun ò fẹ́ ikú Ògúnjayé. Torí wọ́n sọ pé Ògúnjayé pé ìwé tó fi máa ń strike àwọn oníṣẹ́ ibi. Ó lẹ́rù Ògúnjayé ń bá òun kóhun tètè wá sọ. Ó ń confess fún Naomi o. Kó má di pé ó di iwájú ó dẹ̀ ẹjọ́ ó dẹ̀ yín ó dà sọ. Kò tó rẹ̀ ló ń ṣe ní kí Naomi wá gbọ́ gbogbo nǹkan tí Elizabeth ń plan àti àwọn tó ń plan fún. Wọ́n ló lágbára o. Wọ́n ní kí ló ṣẹlẹ̀. Níṣe ni Naomi wá bẹ̀rẹ̀ sí ní sunkún. Wọ́n ní Naomi wá bẹ̀rẹ̀ sí ní sunkún pé irú kí leléyìí. Ṣé wọ́n nífẹ̀ẹ́ èèyàn lòun nífẹ̀ẹ́ Elizabeth ni àbí kí ni ìtumọ̀ eléyìí? Wọ́n ní ṣe ló wá ń sunkún. Wọ́n ní ṣe ni lady yẹn ọ̀rẹ́ Elizabeth pé ní kó má worry. Pé òun máa lọ tún sọ fún kábíyèsí. Pé òun máa sọ fún kábíyèsí. Naomi ní ó ṣe pé kó lọ sọ fún kábíyèsí. Wọ́n ló tún dọ́dọ̀ kábíyèsí. Ló bá tún ru ẹjọ́ yẹn lẹ̀. Kábíyèsí wẹ́ṣá. Olófòfò kò gba ẹgbẹ̀ wá. Àbí báwo náà ṣe ń sọ? Ìdí ọpẹ́ ló mọ̀. Wọ́n lọ ṣàdúpẹ́ lọ́wọ́ ẹ̀ lọ. Wọ́n ní bí kábíyèsí ṣe pé wọ́n ní kábíyèsí pé
Elizabeth o, Dr. Elizabeth pé kó wá ń bí. Kí ni nǹkan tí ó wà up to? Elizabeth, kí ni nǹkan tó wà? Kí ni nǹkan tó wà up to? Kí ni Queen Naomi ṣe fún ẹ? Kí ni plan ẹ lórí Queen Naomi? Wọ́n sọ wọ́n wí olóòní jáwọ́. Oníṣẹ́ battle line ló fẹ́ draw. Òun wà lẹ́yìn Naomi gedegbe o. Òun wà lẹ́yìn Naomi lílemọ́lemọ́ ní gidi gan. Báwọn máa fẹ́ pagbó lẹ̀ fún ẹ, kó pagbó fún ẹ kó bẹ̀rẹ̀ sí ní máa jó. Ìwọ àbá aláàárù ẹ̀, ta ló gbẹ́kẹ̀lé? Kí ni nǹkan tó ń jó ẹ lọ́wọ́ tó fi jólẹ̀? Wọ́n ní kábíyèsí ló sọ bẹ́ẹ̀ fún un. Dédé àfọ̀. Òun máa tú Naomi sílẹ̀ fún yín. Òun dẹ̀ máa wà lẹ́yìn ẹ̀. Gbogbo nǹkan tí Naomi bá ní ló máa fi bá yín jà. Òun dẹ̀ wà lẹ́yìn ẹ̀. Tóun bá ní kí Naomi go ahead, Naomi máa go ahead. Tóun bá ní ká Naomi kó sinmi ẹ̀dọ̀, Naomi máa sinmi ẹ̀dọ̀ ní gbogbo nǹkan tẹ́ ń ra wọlé yìí. Òun máa sọ fún Naomi pé kó máa tẹ̀ jẹ́jẹ́. Naomi tó jẹ́ ipò sọ fún òun pé kábíyèsí kì í ṣe pé òun mọ àdúrà gbà o. Kì í dẹ̀ ṣe pé bóyá òun ò mọ bó ṣe máa kúnlẹ̀ láti sọ fún Ọlọ́run pé nǹkan tóun fẹ́ rèé. Ọlọ́run dẹ̀ máa fún un. Ó ní ṣùgbọ́n òun ń wo ti kábíyèsí pé òun fẹ́ jẹ́ kí kábíyèsí ní issue lórí àwọn tó wà láàfin. Ó ní àdúrà ẹyọ kan ó ti tó. Òun ò dẹ̀ fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kí ẹlẹ́ṣẹ̀ ronú pìwàdà. Ó ní that is Naomi for you ní ààfin yẹn. Pé pẹ̀lú ju gbogbo eléyìí tí Naomi tí ọ̀rẹ́ Elizabeth sọ yìí. Ó lóun di Naomi mú o. Pé sínsì tó jẹ́ pé òun gbọ́ nǹkan tó sọ. Òun gbọ́ nǹkan tó sọ pé ó fẹ́ ṣe. Pé kó má worry. Pé òun máa tú Naomi ilẹ̀ fún yín. Ó ní adẹ̀ tíjọ wọ̀ o. Wọ́n ní kábíyèsí sọ fún Elizabeth bẹ́ẹ̀ pé àtijọ́ wọ̀. Ṣé ó sọ pé ó fẹ́ ṣe jàmbá? Òun ní í sìn pé òun máa fi hàn ẹ́ pé ó kéré sí nọ́mbà ó wẹ́. Pé nǹkan tó wà up to pé òun máa fi hàn ẹ́. Wọ́n ní nǹkan tí kábíyèsí lè rí. Ó yá go on sàn, wọ́n á ṣe nǹkan tó fẹ́ ṣe. Òun wà lẹ́yìn Naomi. Kò sí anybody yín tó lè borí Naomi. Pé òun wà lẹ́yìn Naomi gedegbe. Bóyá wọ́n ní kábíyèsí ṣèlérí yẹn fún Elizabeth pé kó máa jó lọ ń wẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó rí náà nìyẹn. A sì rí bẹ́ẹ̀. Ọlọ́run tó ń ṣe bẹ́ẹ̀ ní kòkò fún Naomi. Ó wà ń bẹ̀. Ẹ wo bá ṣe ń ṣe tán tẹ́. Ẹ wò wọ́n ní ọ̀rẹ́ Elizabeth. Ṣé ó mọ̀ pé ọ̀rẹ́ Elizabeth lè wá ṣe gbogbo orú sẹ̀rẹ̀rẹ̀ yẹn fún? Ó ti ẹ̀dá bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn wa, ẹ bá wa share, ẹ bá wa like, kẹ́lẹ́ ẹ bá fi tó kù sí comment. Ẹ bá wa fi tó kù sí comment, ẹ bá wa subscribe. Yes. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Ẹ máa gbọ́ bó ṣe tún lọ. Ẹ ṣé gan. Jésù Olúwa wa. Amen.